Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, àwọn èèyàn tí ń jáde lóríṣiríṣi ọ̀rọ̀, oríṣiríṣi èsì ni àwọn èèyàn ni wọ́n ti ń fọ̀ fún Àgbàlá Gabriel nígbà tí Àgbàlá Gabriel náà jáde síta láti fèsì fún Kejì, because Kejì ó jáde síta ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn ṣe gba owó lọ́wọ́ òun nígbà tí àwọn èèyàn donate owó fún surgery, and then owó yẹn ò tí ì pé, ó ló ń wà lórí ìdùbúlẹ̀ àìsàn yẹn náà ni wọ́n ti ń gba owó lọ́wọ́ òun, ọjọ́ 100, ọjọ́ 300, ọjọ́ 600, ọjọ́ 200. Àgbàlá Gabriel náà wá jáde síta, ó fèsì, ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wípé Kejì ni ó willingly láti ṣe ìrànlọ́wọ́. So àwọn èèyàn wá ń condemn pé tó bá tiẹ̀ lóun fẹ́ ṣe ìrànlọ́wọ́, ẹni tí ó sì ń tọrọ tó jẹ́ pé owó tó ń tọrọ gan kò tí ì péye tí ó fẹ́ lò, wípé àwọn tí wọ́n jẹ́ crew àti pastor ní láti dá gbogbo àwọn owó yẹn padà, láti reject ẹ̀ wípé kó sì ní sùúrù, kó jẹ́ kí owó yẹn kó pé náà kó tó di pé òun gan náà yóò mọ̀ sí tọrẹ àánú, pé ẹni tó sì nídìí àánú gangan lòun náà lọ́wọ́lọ́wọ́. So àwọn èèyàn ṣàjáde, wọ́n condemn gbogbo àwọn ìgbésẹ̀ tí pastor àti àwọn crew ẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ Kejì. So lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká gbọ́ bí àwọn èèyàn bá ṣe contribute sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Kejì Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ẹ ṣé gan. Mo rí fídíò yín ibi tẹ́ ti ń sọ̀rọ̀ nípa ọmọbìnrin tó fẹ́ ṣe surgery. Ẹ sọ pé òun ló sọ pé òun fẹ́ dáná fáwọn èèyàn, téèyàn bá ṣàánú yóò ra àánú gbà. Àgbàlá Gabriel o, gbogbo owó tó máa ń sọ pé wọ́n gbà lọ́wọ́ òun ẹ̀yin lẹ gbà. Ẹ gbọ́ mi, géńdé ọmọ obìnrin ó sùn sílẹ̀ kò lè dìde, ẹ sì ń gádò owó fún un. Ó wá sọ pé òun lòun fẹ́ dáná fáwọn èèyàn, àwọn ará chọ́ọ̀chì. Ẹ sọ fún un pé káàyè ìránṣẹ́ Ọlọ́run ó máa ń dúró lórí ẹsẹ̀ tìrì ni. Tó o bá ṣe surgery rẹ tán, àtúmọ̀ tí ó tẹ̀yìn rẹ̀ jáde, owó surgery la mọ̀. Ìtọ́jú míì ó tún nílò rẹ̀ lẹ́yìn surgery. Tẹ́ ẹ bá fẹ́ ṣoore kan, ẹ ṣe kan, ẹ ṣe délẹ̀. Ẹ má máa ṣoore nínú oore. Ó wá mú 850,000 jáde nínú owó surgery tí ò tí ì pé. Ẹ wá sọ pé òun náà ló sọ bẹ́ẹ̀ o. Àwọn mẹ́ta kan wọ́n nílò owó ilé, owó rẹ́ǹtì, ọmọ tó sùn lẹ̀, ibi owó tán ti ń fún tí ò tí ì pé. Ibẹ̀lẹ̀ ti sọ pé kó fáwọn mẹ́ta yẹn, ìwọ ló ń ráàánú gbà báyìí, sì ṣàánú fáwọn èèyàn. Ó ń lọ sí hospital, tá a bá ti ṣoore fún yàn máa ń jókòó tì. Ó ń lọ sí hospital, gbogbo yín náà lẹ́rọ̀ tẹ̀lé, òun ló ṣẹ́ra epo sọ́kọ̀. Èwo láńlá ń wọ́ ọkọ́ nígbà tó wó tó jẹ́ pé kì í sẹ́yìn lẹ lówó. Ẹ̀ ń bá lówó ṣe kúmọkùmọ. Ó fẹ́ lọ sí hospital, ṣèbó láwọn èèyàn rẹ̀ tó mú wá, ẹ tẹ̀lé lọ. Gbogbo bó bá ṣe jẹ́ ẹ bá mi bọ̀, ẹ̀yin náà lẹ́jọ́ ń wọ́ lọ. Cameraman yín lè tẹ̀lé, kán lọ fídíò rẹ̀ ńbẹ̀, kán sẹ́ndì ẹ̀sán online, àwọn tán sẹ́ndì owó sí. Gbogbo yín náà lẹ̀ ń wọ́ lọ, ẹ̀yin ò gbowó kankan náà ló voluntarily. Àwọn tó ń kámẹ́rà, àwọn tó wà ní kíní, àwọn stáàfù, inú gbogbo ẹ̀ náà wọ́n sà ti ń jẹ. Ṣẹ́rí, tá a bá ṣe nǹkan, ẹjẹ́ á máa lọ straight forward. Ẹ gbọ́ mi, ẹjẹ́ ayé máa mú rọ́kù nínú irọ́. Òótọ́ gbogbo àwọn kámẹ́rámà yẹn, gbogbo wọn, ẹ ti jọ lájọsọ. Tó o bá ráàánú gbà, tán bá dówó yẹn fún ọ, ó mú 10% jáde, ó mú 5% jáde. Kí la fẹ́ fi ṣe? A fi tọ́jú gbogbo àwọn cameraman, àwọn tó ń ràn ọ́ lọ́wọ́, àwọn tó ń tẹ̀lé ọ lọ hospital, tó lọ ń capture rẹ̀ ń bẹ̀. Inú rẹ̀ mo ti máa ń sanwó, kì í ṣe pé ẹ máa sọ pé òun ló sọ báyìí, òun náà ló lọ rà po ráìsì o. Ìránṣẹ́ Ọlọ́run ń dúró lórí ẹsẹ̀ rẹ̀ ni pé káì bí mo ṣe fẹ́ ṣe nǹkan tèmi ni. Èmi lọ́lọ́run lò láti jẹ́ káwọn èèyàn máa fún ọ lówó. Jẹ́ ká ṣàṣeyọrí tiẹ̀. Kì í ṣe pé ní owó táwọn èèyàn fún lẹ́ẹ̀tì tí wọ́n yọ owó lé fáwọn kan. Ẹ ló sà, ọ̀rọ̀ yóò ta. Ẹ lọ dúró lórí ẹsẹ̀ yín. Sàn láàrin, ajé ní mú yàn pẹ̀kọ̀rọ̀. Téèyàn bá ti ń ga nínú ayé, tó bá gbé sí Ọlọ́run dání, máa ń sọ̀rọ̀ àṣẹ ni. Ìròyìn tí mo ní tí mo wá ní ọ̀nà ní ìsìn ni. Ìràwọ̀ 12 lórúkọ tèmi o. Ìròyìn mò ń kà fún ìjọba òkè. Gbogbo ìràwọ̀ ni mò ń kà ròyìn mi fún. Jọ ìròyìn mi mìíràn. Ire o. Àgbàlá Gabriel, we're gonna cash out, but you don't have sense. Ọpọlọ olè lásán, òní púpọ̀ nu yín ní sense. When I
listen to some people and the way they behave on social media, madam, I wonder. Kò ṣe pé kí ọmọ ọ̀rọ̀ sọ nìkan, ṣe ní sense. Ṣe ní sense. Nísìnyí púpọ̀ nu yóò lè jáde. Because ẹ ti bá wọn pe Muyideen aláìmoore. Òun ló mọ nǹkan tó rí. Òun ló mọ ẹ̀ṣẹ̀ tó fẹ́ máa fòun gbà. Òun ló mọ ọ̀rọ̀ tó fẹ́ máa fòun pa. Kò dẹ̀ fẹ́ wà lára arún nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó bẹ̀ kó lọ máa live life tóun live. Ju pé kóun wà bìtẹ̀ tóun yóò. Síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ń pe lálá ẹ̀ gba ìyàwó tẹ́ fún mi. Òun náà kọ́ lòun fẹ́ yàwó. Tó bá gbé ìyàwó òun ni, òun ṣe sọ pé no, ó máa tẹ̀lé òun ni. Ẹ station everything. Ẹ program ẹ kọ script nílé ayé ẹni ẹlẹ́ni. Òun sùtù ẹ, ó wọ̀ fẹ́ ni ẹlẹ́ni. You are not true. You are very selfish. You are ìyàwó ẹ. Ìkànnì. If you have one when you were growing up, go hold her for leg. If you have a yadra when you were growing up, go hold that. You should be see all this new generation when they sleep on TikTok, wake up on TikTok, they will wear this on the head. They are collecting people's husband. They are doing boyfriend and girlfriend with people's husband. Your husband is coming from abroad. Don't put him on what page because don't share him. One man do, one care, one man do. Ní tó jẹ́ pé nígbà yẹn, ọmọ obìnrin tó jáde tó pè lórúkọ tó ń jẹ́ ni. Nígbà tó young, wọ́n ní serial grape ni. Nígbà tó young, àwọn kan díjú lọ lajú lọ rí pé ó ti di pastor lórí Facebook. Social media máa ń sọ àwọn èèyàn di kíní. 8 million is enough. Kò lè ní 8 million gan lọ́dọ̀ AK. Kó jẹ́ pé ọ̀dọ̀ AK ló wà. Kí AK má lè pledge fún un pé ẹ máa treat ẹ lọ́fẹ̀ẹ́. Nǹkan tó bá gbà ní sùn níbí báyìí. Nǹkan tó bá gbà sẹ́ ẹ jọ̀ọ́. AK ò lè ṣe show ọjọ́ méjì kí 3 million má pè. Kò lè ṣe show ọjọ́ méjì míì kí 6 million má pè. Because àwọn èèyàn fẹ́ rí doings, àwọn èèyàn fẹ́ rí action, àwọn èèyàn fẹ́ rí results. Ó kò dáyàn jòkó síbi bẹ̀rẹ̀ láti jọ ètò sick. Ẹ wá ń gbowó epo, ẹ ń gbowó ata, ẹ ń gbowó àwọn arúgbó. Ṣé àwọn arúgbó tó wá bẹ̀ àtòun tó wá bẹ̀ ta ló nídìí owó tó ń gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni jù? Tí ò bá kí n ṣe pé ó lè ìkà. Ṣé gbogbo ẹ̀ mọ̀ fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ máa ń ṣe charity yẹn tẹ́lẹ̀ bó ti Àgbàlá Gabriel tó ò bá ti ní empathy. Lovers all over the world, ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn èèyàn bí wọ́n ṣe contribute bí wọ́n ṣe jáde síta láti sọ̀rọ̀. Kí ni fíù tẹ̀yin tẹ́ jẹ́ viewers wa? Kí ni opinion tẹ̀yin náà tẹ́ jẹ́ viewers wa all over the world nílé? Ẹ bá wa dá sí i. Ẹ jẹ́ ká mọ ìwòye tiyín ní other comment section. So I appreciate supporting you so far. So we love you all. Thanks for watching.